ready coming. Oh, we are the Papa Nima. What you love, Papa. Here to Mario. We ready go, yes.
Aqui
Jésù yóò tutù ayé lórí ẹ̀sọ́. Jésù yóò tutù ayé lórí ẹ̀sọ́. Gbàdúrà fún mi dáadáa.
bàbá dájú ìyá yọ. Nítorí ìkóso bàbá dájú ìyá yọ. Sàmì gangan bàbá dájú ìyá yọ. Gbogbo ẹ̀yin tí ẹ wá fún lunch mi lénìí, pàápàá jùlọ àwọn tó wá, àwọn ọ̀rẹ́ mi tó wá láti out of state, láti Houston àti other places, mo dúpẹ́ gan, inú mi dùn fún àwọn kan tẹ́ ṣe fún mi. Thank you very much. YouTube máa jáde ní another 2 weeks time, so ẹ rí gbogbo àwọn kan tá a ṣe yìí ẹ máa rí lórí YouTube. Ẹ ní a rí pé ìṣe bá pé nǹkan kékeré la ṣe lénìí, nǹkan ńlá la ṣe. So it's a mark, it's a mark that has been making. So we really thank you. We appreciate you guys for everyone that come from to witness this occasion today. We appreciate you. We thank you for the blessing, for the gift, for your money, for the time you spend, for all the long journey, those who have flew and those who have ride on their way place. Thank you very much and God bless you all. We appreciate you. Like Pelagina, you meet my daddy. Minisha la ma dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe agbẹ́tẹ̀lú ìtàlẹ̀ tó ẹgbẹ́ àwọn olóògbé àsìta tẹ́fìlẹ̀ bí wà wò àwọn ní News Poster SD TV. Àdúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan fún àwòrán tẹ́ bá yà lẹ́ni ẹ̀yin èèyàn wa. Láìpẹ́ lájìnà mo fẹ́ kí ẹ máa wọrí YouTube fún àwọn ètò nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà níbí àti nílùú Amẹ́ríkà káàkiri àgbáyé. DELE láti fún wa ní news up to date gbogbo tẹ́ bá fẹ́ àbí tẹ́ bá ní àṣeyẹ ni ẹ fẹ́ ṣe ìkómọ ni ẹ fẹ́ ṣílé ni ẹ fẹ́ ṣe ìgbéyàwó ni ẹ pè wọ́n á wá láti wá bá yín ṣe ẹ ṣe gan News Poster TV. Thank you very much. Èmi gangan orúkọ tèmi fẹ́ni tó ń bá yín sọ̀rọ̀ èmi mo ṣe launch album lẹ́yìn tí mo pè ní Praise Ye Lord ẹgbẹ́ Olúwaga. Èmi mo ṣe launching of that album today. So mo fẹ́ kẹ́ ẹ bá wọrí YouTube láìpẹ́ lẹ́yìn máa jáde kẹ́ ẹ rà lórí àwọn apps kẹ́lẹ̀ máa gbọ́ ọ̀nà àpòkò ìgbẹ́ bá ṣe ń gbọ́ orin náà. Orúkọ mi ni Ebenezer Fowobaje tí gbogbo èèyàn mọ̀ sí EBENFO. So èmi mo ṣe mo launch CD mi ní òní tí mo pè ní Praise Ye Lord ẹgbẹ́ Olúwaga. Ẹ bá wọrí YouTube ẹ rí níbẹ̀ àdéhùn máa ta lórí àwọn app káàkiri. Ẹ bá dẹ̀ fẹ́ kọ́pì ẹ kàn sí wa àbí kẹ́ kàn sí àwọn ìkànnì TV wọ̀nyí wọ́n á jẹ́ kó tẹ̀yìn lọ́wọ́. Ẹ ṣé gan, thank you.